Sinimá Abúlé Ṣòwò. Ǹjẹ́ tẹ́yin bá fẹ́ wo apá kejì sinimá Abúlé Ṣòwò, ẹ farabalẹ̀ kẹ́ wo clips yìí, kẹ́ wo dé ìparí. Ibẹ̀ la ti máa sọ bí tẹ́ ti máa rí sinimá yìí wò. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Tẹ́yin bá ti darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé pé lórí ìkànnì yìí la ti máa ń ṣe kíni, la ti máa ń ṣàlàyé àwọn sinimá èyí tó dọ́ṣọ̀, tó ní kìmí. Ìyẹn ni wípé àwọn sinimá tó ní apá kejì, apá kẹta, ibi tẹ́ ti máa rí wò. Láìṣe pé máa wo apá kan, ẹ ní rí apá kan wò gẹ́gẹ́ bí ti Abúlé Ṣòwò yìí. Gẹ́gẹ́ bá ti jọ mọ̀ àwa tá ti wo sinimá Abúlé Ṣòwò, a rí pé sinimá yìí jẹ́ sinimá tó kún fún ọgbọ́n, bẹ́ẹ̀ ni ó dẹ̀ kún fún làákàyè pẹ̀lú settings ti cultural stuff tó tún mú wá. Ìyẹn ni wípé wọ́n ṣe níṣe wípé tiwantiwa òun ni wọ́n fi sinimá Abúlé Ṣòwò ṣe. Ǹjẹ́ tí ẹ̀yin ò bá ti wo sinimá Abúlé Ṣòwò, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Abúlé Ṣòwò, ó máa gbé wá fún yín. Nínú sinimá yìí, àwọn àgbààgbà òṣèré tó kópa nínú sinimá yìí, àwọn bíi Yínká Quadri, Ìtẹ̀lẹ̀ the Icon, Bàbá Ẹnújáwáyà àti àwọn àgbààgbà òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi tẹ́ bá ti rí Yínká Quadri, tẹ́ ti rí Ìtẹ̀lẹ̀ the Icon, ó yẹ kẹ́ ti mọ̀ wípé sinimá tó make sense ló wà ńbẹ̀. Tán tún wá couple ẹ̀ pẹ̀lú Kọ́lá, ìyẹn ọkọ Tóyìn Àyìnmákò, ẹ ti mọ̀ pé àwọn èèyàn pàtàkì àti pé sinimá tó máa mú ọgbọ́n wá ni. Nínú sinimá yìí la ti rí wípé Yínká Quadri ni bàbá olówó o. Bàbá olówó, ìyẹn àwọn owó ayé ìgbàun ni. Wọ́n lówó ṣùgbọ́n kí ná fi ń ṣọrọ̀ ajé? Ilẹ̀ làwọn fi ń ṣọrọ̀ ajé. Ìyẹn ni pé yọyọ iyẹ̀pẹ̀ làwọn ń kó táwọn ń tà. A tún rí Mr. Kọ́lá, àwọn náà ilẹ̀ làwọn náà fi ń ṣe kíni, làwọn náà fi ń ṣọrọ̀ ajé. Ṣùgbọ́n ilẹ̀ táwọn fi ń ṣọrọ̀ ajé ni wípé àwọn ń talẹ̀ ń tiwọn ni. Tí wọ́n wá burú jáì tó jẹ́ wípé ilẹ̀ kan wá tà féèyàn 6, ilẹ̀ kan wá tà féèyàn 4, ilẹ̀ kan wá tà féèyàn 5. Tó bá fẹ́ sọ̀rọ̀, ikú lérè ẹ̀ṣẹ̀ ni. Àbẹ́ẹ̀ rí. Irú àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ nínú sinimá Abúlé Ṣòwò. Yínká Quadri, Ìtẹ̀lẹ̀ the Icon ló jẹ́ ọmọlẹ́yìn tiẹ̀ tó jẹ́ pé ó ń bá ṣiṣẹ́. Yínká Quadri dẹ̀ gbàgbọ́ gan látàrí wípé ó jẹ́ ọmọ kan tó nífẹ̀ẹ́ sí gan, tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ ọmọ kan tó jẹ́ wípé ó fọkàn tán. Ṣùgbọ́n Ìtẹ̀lẹ̀ nínú sinimá yìí tún wá jẹ́ agbódegbà fún àwọn alọkólóhun-kígbe. Ó ń bá wọn gbébọn dání, ó ń bá wọn ṣe oríṣiríṣi débi wípé àwọn èèyàn ti fẹ́ máa fura sí i. Ọ̀gá ẹ̀ tó jẹ́ Yínká Quadri gan ṣe kíni, ó ti fẹ́ máa fura sí i látàrí pé bó ṣe ń ṣe owó yàfùnyàfùn. Ṣùgbọ́n ìfẹ́ tí Yínká Quadri tó ní sí Ìtẹ̀lẹ̀ the Icon ni kò jẹ́ kí ó wo gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀. Ṣùgbọ́n ó ti wá ń pọ̀ jù nísìnyí. Ní apá kejì sinimá yìí gangan, kí la rò pé ó lè ṣẹlẹ̀? Ìtẹ̀lẹ̀ the Icon ṣé kò ní padà taṣẹ́ ọ̀gá ẹ̀ ìyẹn Yínká Quadri fún àwọn alọkólóhun-kígbe tó ń bá ṣiṣẹ́? Torí gẹ́gẹ́ bí èmi ti ń wò ó ń ṣe bákan, ó ń ṣapá kan jẹ̀mọ́. Kó má jẹ́ pé ó máa lọ taṣẹ́ arákùnrin yìí fún àwọn yòókù ẹ̀. Ẹ wò ó, ẹ kàn ṣáà comment níbi comment section yẹn pé ẹ need part 2 sinimá yìí. Á dẹ̀ fi link ẹ̀ ṣọwọ́ sí yín bó bá ti dé. Ẹ má gbàgbé lórí ìkànnì yìí la ti máa ń ṣe review àwọn sinimá tó bá ṣẹ̀ṣẹ̀ jáde àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ kàn bá wa ṣe kíni, ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ tẹ subscription button, ẹ comment, ẹ bá wa share, ẹ like, so that tá bá ti ń drop àwọn review sinimá bí eléyìí, ẹ máa jẹ́ ẹni àkọ́kọ́ tá a máa notify tàbí tó máa tiẹ̀ kọ́kọ́ mọ̀ wípé yes sinimá báyìí ti jáde. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀.